الكرام هم شاذلي نقشبند رفاعي تجاني وكيلاني غزالي وأدهم وشيخ الشيوخ العارفين السنوسي. ẹjọ́ ẹ bá mi ṣètò àwọn ọmọ àlìjẹ́nnà wọ̀nyí kí wọ́n lọ jókòó. àwọn ọmọ alálùbáríkà yìí ẹ bá mi fi wọ́n jókòó nítorí Ọlọ́run. هناك الشيوخ الأولياء الكرام هم شاذلي نقشبند رفاعي تجاني وكيلاني غزالي وأدهم وشيخ شيوخ العارفين السنوسي. ẹjọ́ ìyá wa mo fi ọba tó ní ibẹ̀ yìí ẹ jẹ́ kí n ráàyè yanjú ètò yìí bọ̀rọ̀. تجاني وكيلاني غزالي وأدهم وشيخ شيوخ العارفين السنوسي. àtọ̀sẹ̀ tó lọ ni mo ti kú lọ́fà. mo ṣe travel dé tí mo fi plan mọ̀lídì mi ọjọ́ kan péré ni. mo wọ̀ fà níjọ́ alárùbá mo padà sékòó níjọ́ Àlàmísì mo wá dé lálẹ́ níjọ́ Jímọ̀ nìkan ni mo fi ráàyè wà nílé. هناك الشيوخ الأولياء الكرام. níjọ́ Sátọ̀dé tó lọ Èkó ni mo lọ wọ́n gba bẹ̀sẹ̀ Àbújá ní Zamfara wá sí Kánò. هم شاذلي bá ń tọ́jú àwọn ẹ̀tọ́rí Ọlọ́run. نقشبند رفاعي. ìwọ́n ti ráàyè sí mi ọ́n dì sí. تجاني وكيلاني غزالي وأدهم. fún tí mo ṣe lánàá yẹ kí n sinmi lónìí mo ṣe kúnlẹ̀ aláàjì àgbà ni. وشيخ الشيوخ العارفين السنوسي. وشيخ الشيوخ العارفين السنوسي. ọlọ́gbọ́n dákọ̀ sí Sanusi rahimahullah rahmatan wasi'a. تجاني وكيلاني غزالي وأدهم. nínú àwọn ọmọ tí ò ṣe é bá rìn láyé lọmọ tí ò bá nípìlẹ̀ tó dáa. وشيخ الشيوخ العارفين السنوسي. torí kí ni kullu shay'in yarji'u ila aslihi. ẹ lọ tọ́jú ọmọ yìí mo ti fọlọ́ bẹ̀yìn. تجاني وكيلاني ilé tí mo wà lójú mọ́ bẹ̀yìn mo máa ń fi lè bá ẹ sọ̀rọ̀ dára yóò fi balẹ̀. غزالي وأدهم. ṣùgbọ́n tí bá dọ́ èdè àwọn èèyàn ńlá béèyàn bá ní bíbí yóò gbé kírímọ́ fúnra míì tó bá tóbi. tẹ̀bá ọ̀rẹ́ tó débi ìran kan tó fojú di wọ́n bàbá rẹ̀ ò ní ìran tó dáa ni.
تجاني وكيلاني غزالي وأدهم. dókítà mi ò gbà kí n jáde mo jọ́ǹpù tó sọ ni ìtọ́ba ní sinmi ń ṣe àwọn tí ò yẹ kí n ṣe ọlọ́mọdé àsinmi túláàsì. وشيخ سامي شيوخ العارفين السنوسي. ìjọ ọ̀la méjì tí mo ń sọ yìí mo lọ mo bọ̀ sí kó aago kan òru mo dọ́fà. وشيخ الشيوخ ìjì ráàyè sí mi. العارفين السنوسي. ṣùgbọ́n ẹni tọ́lọ̀ wọn kà kún jù lẹ́yìn tí máa ń tẹ̀lé àdéhùn. níjọ́ tí obìnrin ti wà nù oyún náà bà kó gbogbo yín ti sọ fún mi pé tí a bá yẹ sọ̀kalẹ̀ ń fẹ́ pè mí ṣé kò wá tó láyọ̀ pa àjọ wà láyé tí ò tó lọ́pẹ́ ni àwọn ọmọ yẹn tí ẹ jọ mọ́jọ́ tí ò sojú wọn mọ́ ayé ò nítorí ẹ parẹ́. èmi ń bẹ àwọn tí ẹ pè mí ń bẹ bọ́lọ̀ bá kọ̀ tá ní mọ́lọ́ mọ́ sí takana. ما شئت كان وإن لم أشاء. bá a fẹ́ nǹkan bọ́lọ̀ bá fẹ́ kí là á ṣe. gbogbo tó ń ta ara ọlọ́jà dúró sojú ẹ̀mí á ní àmì náà àwọn tí ó kú jọdún bẹ dọ́tà kírun wọn lè gbé lẹ́jà tí yí dìde ìfẹ́ bọ́dún jẹ́. ما شئت كان. òun náà sùn àgbò mọ́ta àmẹ́yìn rẹ̀ wọ́n jẹ́ ògùn níjẹ́ ó tú lọ bí ò bọ́dún yóò bá dúró àjọ mẹ́jọ rẹ̀. وإن لم أشاء. àbí. وما شئت إن لم تشاء لم يكن. lọ fún lóúnjẹ tí ń fẹ́ lọ fún. ohun tí ń fẹ́ wà lára rẹ tí bàbá rẹ ń sanwó lé lórí lọ fún níbi tó bá wà bẹ́ẹ̀. شئت كان وإن لم أشاء. ó wá ń gbé kéka ṣé kéde máa mú lé. وما شئت olóhùn ó mú mi lọ fún ní tó bẹ́ẹ̀ mú. إن لم تشاء لم يكن. وما شئت إن لم تشاء لم يكن. bàtà yìí ń bá nábì lọ lẹ́nu. ما شئت كان وإن لم أشاء. ẹni tó fẹ́ mi fá tí wọ́n fi tí báyìí bímọ yìí wọ lọ́wọ́ ṣe wá sí. من البلية أن تحب ومن تحب يحب غيرك. ẹ̀ka yìí ẹ̀sìn dá ìwó lẹ́yìn mẹ́ta lẹ́ẹ̀kan náà. ما شئت كان وإن لم أشاء. ẹgbẹ́ yìí bá níbi òní ṣòfò. وما شئت إن لم تشاء لم يكن. bó o lọ wí. خلقت العباد على ما علمت. tí a bá gbé ọlọ́run jẹ́ ọlọ́mọ́kà àwa ní kọ́nà kówó là ń fẹ́ à á ṣàdúrà ṣèbáyà tí ó kú sọ́ọ́ náà wọ́n ṣàdúrà kí wọ́n dé. ṣàdúrà wàá gbà ní bí tó wọ ọlọ́run kó pa wọ́n sínú. خلقت العباد. olùtẹ̀yìn ní tẹ̀ bí láyọ̀ yìí àkàn fi tiẹ̀ sóni. wọ́n gbúrò oyún lóòótọ́ àwọn òbí lọ́mọ ó parẹ́ mọ́ wọn náà bí gbóngbóng ni. ṣé o sọ̀rọ̀ sí kí ló dé ẹ̀jọ̀kọ́ lọ́tọ̀ ẹ̀jọ̀kọ́ láàrin méjèèjì. خلقت العباد على ما علمت. wọ́n lẹ̀ lápọn ẹ̀ sì yanjú méjì. وفي يجري الفتى والمسن. فمنهم شقي ومنهم سعيد. inú ọlọ́pàá mi ti dùn égbè. ومنهم قبيح ومنهم حسن. tó fẹ́ ni mo sọ. ألا منعت وهذا خذلت. ó lóun fẹ́ jọ mí. وهذا níbi èyí ń lè bèrè ta lọ́gá. أعانت وذا لم تعن. ẹni bá yóò bá níbi òní ṣòfò. ما شئت كان وإن لم أشاء.
وما شئت إن لم تشاء لم يكن. ẹlòmíì ló bí ń bẹ́ẹ̀ wọ́n wá sọ ní ìyá rí mi sá bí ṣe ń bi tẹ́ ní òkú wọ́n wà ní tó àsìmọ́wá àṣìṣe àmọ́wá àṣìṣe irú ìyẹn àmọ́wá àṣìṣe ẹni tó yóò sànjọ àmọ́ ìyá tó rù ní òsì láyé mọ́ ṣé kò ní rẹ́ǹtì ìyá ń jọ ìyàwó. ìgbà míì ọlọ́run á pa ọmọ dànù àfòbílẹ̀ wọn ni omi ló dànù agbèfọ́. ما شئت كان وإن لم أشاء. sísànú sí ọlọ́run tún sọ lẹ́nu pé kò mọ àwọn ará ẹni dọ́bùdẹ́gà. bí nǹkan bá yíwọ́ èèyàn wọn ni ò tó ṣe ni. ká máa bẹ lọ́n kó mọ̀ yíwọ́ ni. gbogbo tí wọ́n kàn sáárá sí ẹ̀sìn yóò dàbùkù nísìn ẹjọ́ mọ̀ wọn rẹ̀. ìmọ̀ wọn rẹ̀ ń ṣe kó àkọọ́lẹ̀ ni. ẹlòmíì ò nípa àga táyé rò níyànjú. obìnrin méjì kan ní táyà ló sì ẹlòmíì ga ayé rẹ̀ gan ò dáa bí ò fẹ́ pápá ní dáa fún. kẹ́kẹ́ máa yí lọ kó lọ wí dáa. خلقت العباد على ما علمت ففي العلم يجري الفتى والمحسن. sẹ́ẹ̀ bínú pé ń tẹ́ wáyé. فمنه شقي ọwọ́ yìí. ومنه سعيد sẹ́ẹ̀ wo yín bẹ ní yóò masáàjì lóru orí قبيح apá ẹ̀. ومنه حسن. ìyàwó wọn sọ ń wọ iṣẹ́ tó ṣe lóru nu torí apá ẹ̀ yóò rí iṣẹ́ gbà tí màá rábà náà. ألا لا منعت وهذا خذلت وهذا أعنت وظلمت عين. tó wí wọ́n ṣe wí. ألا لا منعت ẹ̀kọ́ tó ṣe bí. وهذا خذلت. ọlọ́run ṣe dẹ̀kun fẹ́ lómi. àbẹ́ àrídẹ́kun ni owó kọ́ ní ìdẹ̀kun ẹlòmíì lówó tí ò gbádùn ayé kò ní róbìnrin dáná fún yóò lọ mọ ránjẹ ní 3 wọ́n ti dá abọ́ rẹ mọ̀ yóò ti kọ́kọ́ sídìí rẹ. ألا لا منعت tí wọ́n ti kọ áárù ẹtùmọ̀tùmọ̀ ti ń kọ. وهذا خذلت. kì í ṣe dàsákì mo fẹ́ pè. وهذا أعنت وظلمت عين. ẹ̀yin kọ́. ألا ذا منعت. ẹ wò dẹkùn láàrin obìnrin méjì wọn ò lè yáwọ́ papọ̀ dọ́tí ló máa ń bí kẹ̀kẹ́ ọmọ yọnu. road close níbì kan ọ̀nà òsì níbì kan tọ̀. ìdẹkùn ní ẹ tí ò bá gbọ́n ní máa kó nira obìnrin púpọ̀ nira sáyè rẹ̀ dá tẹ́lẹ̀ ni. ألا ذا منعت وهذا خذلت. ọlọ́run sì yẹ̀yẹ́ lomi gbólóde adé òní kíkàbọ̀ ìní kó bí okúnlẹ̀ fún yẹn omi nìyí wọ́n kàn wá torí ọtọ tv tó a bá dé ọwọ́ àlọ́mọ ara fufu kò lọ́bẹ̀ àwọn àlọ́ páàkì ọkọ̀ ìwọ tí inú lóore odò ọ̀rọ̀bìnrin fi sọlá ayé rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀bìnrin fi sọlá obìnrin yẹn fi sọlá ẹni ó kí n tó dé bá ń ro sẹ̀fó kalẹ̀ ẹni oníyàwó ní dẹrù ẹ wò ẹni tí oníyàwó tó bá ti lè fóònù ìyá rẹ ló pè ó. ألا لا منعت. ọwọ́ ń sakọ́ fún ìyá rẹ ọbẹ̀ yín yóò dùn orí rẹ ò pé bàbá rẹ ti jọbẹ̀ tó dùn kọ́ máa jẹ tó kálukú láyé jẹ. ألا لا منعت وهذا خذلت. obìnrin yẹn fi sọ láwọn mọ́ ẹnu mo fẹ́ jẹ mẹ́mẹ́ mo fẹ́ fi sínú sì fọ́ ẹyin sínú rẹ ẹni olómìnira ni ó sọ yín àwọn lọ kalẹ̀kùn ní sáàrì wọ́n fẹ́ pèrún dákun yẹn fùfú wọ́n fẹ́ pèrún wọn náà ti rà tán sínú ni mo dáràn kí ni wàá jẹ sáàrì máa jẹ ìyá rẹ ìwọ́tọ́ náà ní níyàwó tó ń sako òsì káàkiri
ألا لا منعت شراركم عذابكم كالخبر أراذل الأموات عذاب البشر شراركم ẹ̀yin ọ̀dọ́ àdúgbò yìí àwọn aláburú inú yín àmọ́ wọn عذابكم ẹ tó tóbi ní tí ò ní جاء الخبر ọtóbi ní ò ní ìyàwó ẹnìkan kọjá wà yàwó orí rẹ burú nù. شراركم عذابكم obìnrin ń pọnmi nídìí kànga ọgùn kan máa wo gbogbo òdì rẹ alo gari orí rẹ ò tí ì pé ọ̀rọ̀ obìnrin fi sọlá ọ̀ ń potí fúnra rẹ kọ́sítàdì ọwọ́ rẹ dùn mọ́. شراركم wọ́n wulẹ̀ wáyàwó obìnrin kúta ètò ọ̀fẹ́ ni ọ̀fẹ́ عذابكم ojú kòkòrò ni òjò gbádùn. جاء الخبر àmọ̀sẹ̀pọ̀ àmọ́ ọ̀rọ̀bìnrin gbogbo wíńdò lẹ́yìn lọ sí yọrin bẹ́ẹ̀ kú ọ̀ngbóbìn wọlé ọ̀ngbóbìn jáde látọjú wíńdò wọ́n sì pọ̀ sí ilé aṣèré sì ń bẹnu létí sọmọ ọlọ́mọ lẹ́sẹ̀. شراركم عذابكم جاء الخبر أراذل الأموات عذاب البشر ha obìnrin dùn òbí sọlá màmá kí ló dàbí kóbìnrin ó tẹ àmàlà lórí kó gbọ́n ọbẹ̀ lé kọ́ wọ ní kàkọ́ máa fàn án ọmọ aráyé jẹ àwọn ará búrẹ́dì àtàkà wọ́n yí èéfín lẹ́nu bí Ṣàngó pẹ̀lú kóòkì ìwọ Coca-Cola yìí níwà tí báyà kó máa yabọ̀ ọ́. شراركم عذابكم جاء الخبر wọ́n ń dọ́ bojú wá sí yaba أراذل الأموات yóò máa yarí fún màmá rẹ ọbẹ̀ yóò tó mi jẹ màmá ní kí ni òpó lọ níyàwó ọ̀tí ẹ̀fẹ́ ni tí ó ràn yá rẹ lọ yá rẹ sì ń pariwo kó n fẹ́ pọn ọmọ rẹ bí ìyá ẹ ti dàgbà tó yìí wọ́n tún gbọ́ ọmọ fún un mo bọ́ ọmọ lẹ́yìn wọn bí mo ṣe dé ní ìyá àgbàlagbà yìí mọ́gájì àánú màmá wa pọn wọn lọ́jọ́ orí kì í sọ ọmọ ní ẹ̀ ń pọn ọmọ ẹni kì í ní ẹ̀ ń pọn ìdùnnú ọ̀wọ́n àrìn báfọ́báfọ́ lọ́yìnbẹ̀ gbogbo ìyàwó àbúrò rẹ lọmọ sáyẹ̀sì wọn ó tó ti wọn ń tàn dáàdì kékeré ayé rẹ bàjẹ́ àwọn tó ní irú wọn lé ní pẹ̀ ń dádì bàbá kékeré bàbá wo ni ọ bàbá àyà ẹja bẹ̀rẹ̀ wá sí jẹ. شراركم عذابكم جاء الخبر mo kí ẹ̀yin méjèèjì ẹ̀yin ìyàwó méjèèjì ọkọ yín ṣe dáa má jẹ́ ẹ jókòó ìwọ tó bá níyàwó méjì má jẹ́ kàn ogbó kó tó fẹ́ kẹ́lẹ́ fẹ́ alágẹ̀rẹ́ kó tó máa sakọlọ́ ìdẹ̀ ìkẹ́tọ̀ adìyẹ gẹ̀ẹ́gẹ́ tí rìn bí alákàn ọwọ́ ẹ fẹ́ kẹ́lẹ́ yóò mọ èèyàn jẹ dámi ló jẹ. شراركم عذابكم جاء الخبر nígbà tí wọ́n lè jọ lòdì papọ̀ wọ́n lè wọ kọ́ńgà papọ̀ wọ́n jẹ iye òde yàtọ̀ sí kan tó wà lẹ́rẹ̀ tó wà níkúnnulé tó ti wà gúnlẹ̀ tí transformer rẹ ti kú òmùná lọ wọ́n fẹ́ obìnrin lójú ọjà ni tí wọ́n lè jọ máa yan lọ́ìdẹ̀ kò ní sí pé ẹ lọ lọ́yẹ tí wọ́n dẹ́wọ́rẹ́jì ń tiẹ̀ lọ jòkó wọ́n lè jọ wà ń pálọ̀ tẹ́jọ máa wòran ìkan ò ní máa korí bọ níbi alákàn girama ẹ̀ jòkó ẹ̀ nílé lóde ìpè ní ìsìn dé. شراركم عذابكم جاء الخبر kí tó máa bá wà sí lọ ẹ̀yin méjèèjì lákọ̀ ṣe wá sí fún ẹjẹ́ mi ọkọ yín ogun ẹ má fọ̀rọ̀ lọ àwọn tí ò rí bí yín àwọn ràbọ̀ robo
tí wọ́n ráàyè jòkó sákásáká bíi díyáyá kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn àwọn òrí bíi jòkó ẹ má fọ̀rọ̀ lọ á ìyáálé rẹ̀ ń lọ bí ẹrú ìyàwó rẹ̀ ń rí ọfín ayé tí ò dáa tẹ́lẹ̀ má fọ̀rọ̀ lọ á management ilé yín dọwọ́ yín sọ́dọ̀ tó fẹ́ fọ̀rọ̀ lọ wọ́n ti fèpè sí jáde níbì kan. ولا تصحب أخا الجهل sẹ́ńgbà ẹ̀yin ìyàwó Sanusi. وإياك وإياه gbẹmúlẹ́gàjì. لا تصحب أخا الجهل kò lọ. ولا تصحب أخا الجهل wọ́n lẹ̀ lápọn ìkan ròdòdò náà ló bá yẹn fẹ́ ń jò ní nǹkan. وإياك وإياه wọ́n ní bẹ́ẹ̀ dígbì kò ló sì lápọn. lápọn ولا تصحب. bí yóò bá lápọn kò lè fẹ́ mi. ọwọ́ ṣe bí òkùnkùn mọ́ di yóò mọ̀ fọ́ létè ni. àwọn àdódò mi wọ́n máa ṣe bí dìtẹ̀rìn á jìyà apá abo ni ń sùn sí. adékọ́ ẹ̀ dá sáwọn ẹ̀ ń rí nílé abọ́dá gidagi. ولا تصحب أخا الجهل وإياك وإياه. èmi wá sí yín kẹ ìdí òkòkò. لا تصحب أخا الجهل وإياك وإياه. الذاكر وإياك وإياه. يا بابا لا لا تصحب أخا الجهل. bàbá wa nígbà tí ẹni mo dé náà fi jáde ẹ jáde náà ló ní tì í mọ́lẹ́mọ́. آمين. Shafakallah. لا تصحب أخا الجهل ẹ mọ̀ náà láàfin àṣìlẹ̀. وإياك وإياه. ìwọ tó ọ̀fẹ́ sáré ọ̀ní àmín náà. آمين. وإياك وإياه. bí ó ti rí nù bọ́lá wọn sì ti ṣe nù ọ̀nà agbára kún fàyà kú. ولا تصحب أخا الجهل. ẹ̀yin ìyá ọmọ méjèèjì ẹ má bá aláìmọ̀ kan sọ̀rẹ́ o ẹni bá sun àgbàdo tiẹ̀ jóná kò ní pé kí tẹlẹmí ọmọ dèrú o báyé ṣe dàrú tó ẹ ti rí bí ìjòkó kẹ mẹ́ǹtẹ́ níbi tẹ wà lókù nǹkan ti ṣẹlẹ̀ obìnrin ọ̀rẹ́ ni fẹ́ ọmọ lẹ̀kùn sí mú ara ayé lọ obìnrin di àlòpàtì má dàgbà lébi obìnrin jẹ́ bẹ́ẹ̀ tó bá fáyìn kí lọ́ọ́ fi mẹ́ǹtẹ́ ni ẹ̀ kí lọ́ọ́ ìtọ́jú ẹ̀ ìwà rẹ̀ ní fẹ́ yín wọ́n lẹ́yìn ń fi ọ̀rẹ́ méjì sọ́ta méjì ní káfíìn ọ̀rẹ́ méjì gan ló dà ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ṣé bí ọkọ ni wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀tá kò síbi tí òṣòro ogún èyí lè gbọ́dọ̀ aláwọ̀ rẹ̀. ولا تصحب أخا الجهل. àwọn ìyàwó ànábì عليه وسلم. èèyàn wọn gbọ́ báyìí Aisha àti Hafsa àwọn ni wọ́n rẹ́jú nù ìyàwó ànábì ìyèrè láàrin wọn wọ́n fòrò ànábì ó sákò lé ó wá sákò lé Abubakar wá wà lọ gbàmúrágàjì ó wá wà ànábì títí gbàmúrágàjì ń gbàmúrágàjì ọwọ́ rẹ̀ lónìí. ولا تصحب أخا الجهل. yàrá mìíràn ní àwọn ti. وإياك وإياه. وإياك وإياه. mo tiẹ̀ sí ní ọ̀yìn. فكم من جاهل أردا. èyí á gbọ́ báyìí àwọn wà nẹ́bí yìí ká ọlọ́mọdé arógun omi. حليما ẹni ń bá sọ̀rọ̀ yìí. حين آخاه. mo fẹ́ kẹ́ travel ká ẹ lọ wòyà tí ń jẹ àwọn omi. ìwọ tó rí mi forí ha forí mẹ́yìn. tọba níta ló kù tó fẹ́ ná títí ẹ bá bàjẹ́ tán ọ sì rán lé.
kí ló wà ń ta ẹ̀yin yá wa ebi lábẹ́ gétọ́sì ẹni tí ń fúláṣì ní ayé rẹ̀ ò dáa ń fúláṣì lásán. فكم من جاهل أردا ọ̀gá alájà kọ́. حليما حين آخاه يقاس لبره àrídá. فكم من جاهل أردا حليما حين آخاه ọ̀sẹ̀ ìgbàanù. kam. من جاهل أردا ẹ̀yin yá wa àná ìwà sálọ. ẹ̀kọ́ nu wo fún Sanusi wọn ilé obìnrin jáde tó bá provoke ẹ̀ kó lé fún un wọn lóbìnrin jáde pẹ̀lú skẹ́ẹ̀tì ọlọ́run bínú tiẹ̀ ní òní bò kí ló wá débi kó gbaṣọ lára obì ntẹ̀jọ́ ń da sọ́ọ̀bù àwọn wò ní títì àwọn ayé aláṣọ nílé ilé ọmọ ìyá àkàtọ̀ ìkú ni èèyàn kú òǹlé ní kọ́kùn obìnrin lè rọ̀ ọ̀ sí ní lọ jìnnà lọ bí ilé kẹta torí bẹ́ẹ̀ tó máa pè ọ́ ó lẹ́wà ó torí mi ò ní ẹkún lé o ranù kò kú dénú ẹ tẹ́lẹ̀ náà ìjà bíi rọ́bìrọ́ náà ní ìjà sẹ́ẹ̀sì fẹ́ gbádùn ayé ṣé Sanusi ẹni bẹ́ẹ̀ ni olóòjì ẹ gbádùn n tẹ́ bá fi jura wọn lọ ní kọ̀kọ̀ ẹ má sọ fẹ́ ní kankan ha wọ́n ní gbádùn ìyàwó rẹ yìí máa dúró bí ire ni kì í dán kì í fọ̀n kò mọ bẹ́ẹ̀ sè tí ẹ bá ti ń sọ ntóbi fi jura wọn lọ ilé rẹ ò ní tò àwọn lè lẹ́kítọ̀ yín èmi ti gba gbogbo ra wọ̀ mo ṣe dúró gbogbo èjìká mi àṣẹ ìràwọ̀ ni four stars general. because ọba ti lè sọ àléébù eléyìí fẹlẹ yìí nígbà tí ìjà bá dé ní ọkọ ẹbú ìwọ tá àwọn ọrùn sùn ìwọ àwo gan bí igi tẹ ẹ bá débì òun ló best jù tẹ ẹ bá débì òun ló mọ̀ sí ẹ sáà mọ̀ sọ àléébù wọn fúnra wọn. tọrọ bí orí bákan náà ara sáhìbà. أرى صاحب النسوان يحسب أنها سواء وبون بينهن بعيد فمنهن جنات bí a ti jókòó ìtẹ́jọ́ káńkó yìí wọn ò jọra wọn. تفيء ظلالها ẹni bá management home management ó dọwọ́ yín ó dọwọ́ yín ọkùnrin tẹ̀ wá ń bí o ẹ má sọ obìnrin dọ̀tá ara wọn sọ́ra o ìyáálé rẹ̀ ń lépa rẹ o o tún débi ìyàwó rẹ̀ gbà fún ọ kí ló dé ẹlẹ́nu bòròbòrò ìwọ ọkùnrin ẹ̀gà fẹnu kọ́lé fẹnu túlétúlé ọkùnrin tí kan bá ti sí ara rẹ̀ bí dọ̀nkúnú yóò mọ̀ sọ̀rọ̀ bí wèrè ni gbogbo tí orí ni yóò mọ̀ sọ bí wèrè. منهن جنات èyí ni n bá sọ̀rọ̀. تفيء ظلالها àwọn ọmọ ìnábì ká olùgbé yòǹgbò rẹ ni. ومنهن قران لهن وقود ó sì ká mi lágbà tẹ yòǹgbò ẹ. àbí ní òkòkò kí mo wà yín ni. bẹ́ẹ̀ ti yòǹgbò ẹ̀ máa nìyẹn. أرى صاحب النسوان ànábì wa ń sá lọ pamọ́. Abubakar ló wá wá rí ó wá wá rí ó ní kí ló dé tó o yẹra fún ìyàwó rẹ tó o kàn án ni ẹ̀gbọ́n o wọ́n tọrọ bá nẹ́bí lẹ́nu ó ní nǹkan ó ló dá lọ ti kú òǹlé sí díẹ̀ ṣé kí n lọ bá ọ sọ fún kíkan kú òǹlé ó ní nǹkan wọ́n ní mí lánìí Abubakar wa gbé ẹkún kí ni wọ́n fi ní ọ lẹ́wọ̀ nẹ́bí bàbá ọ̀rọ̀ kékeré ni bá ó ní wọ́n béèrè nǹkan tí ń ní
mo tún wá sọ fún ẹ pé ní wọn wá gbà mí gbọ́ ẹ wo wàhálà ló jẹ ní kẹ́ má pa ọkọ yín ẹ má bẹ̀rẹ̀ tí ò ní tóbìnrin bá ti lè bèrè tí èèyàn ò ní ayé òsù yàn ẹ mọ ibi tọkọ yín tó ìwọ̀n ọlọ́fẹ́ àwọn méjì gbàtọ́ tó ṣe kí lọ́kọ́ àjọ mo fẹ́ jẹ chicken ṣé ìyá rẹ jẹ ó yẹ kí èèyàn lè béèrè kó tó lè béèrè nǹkan lọ́wọ́ ọkùnrin sórí ìyá rẹ fún ná nígbà tó fẹ́ wọ tọ́sùnkún ṣàwámà ìyá rẹ gangan tó dẹ̀jẹ̀ sí lójú ń mánéjì ẹ̀ lọ́wọ́ nìyí wọn ò gbọ́ àwọn obìnrin ń sùn ẹ̀ ń sùn tó bóyá. أرى صاحب النسوان يحسب أنها. ẹ̀yin tí a ní ọkọ ń bì tẹ́ pé méjì méjì ẹ̀ ní náà ẹ má bu ọkọ yín kádàrá ni. obìnrin ní ọkùnrin níyàwó méjì lọ fẹ́ kú sí ara wo lọ́mọ tọ́mọ tiẹ̀ ó dà. ọwọ́ ń tójú ọkọ rẹ̀ ká kò tó yàwó méjì ní ẹ̀fẹ̀ yàwó méjì bí ò lóúnjẹ kò ní tì. sówó ṣe ń rà yín aṣọ yẹ kéèyàn lè mánéjì ọkùnrin kò sẹ́ni tó lè pé tà fọlọ́ ẹ̀ẹ́mẹ́jì ni wàá ṣe àkọ́kọ́ o bọ́ọ̀nù ṣe yẹ yín tó yẹ mọ́tò yẹ ẹ lẹ́ o tóbìnrin bá ti lè bẹ̀rẹ̀ àdìgbọ́n fẹ́ pa ọkọ nù ó burúkú jù kéèyàn fẹ́ ti fi sẹ́ni kọ́ ọmọ ọdún pé ṣé ìrìlẹ̀ wọ̀ ìyẹn ti kú ẹ gbọ́ ọlọ́run tó ní ẹjọ́ papọ̀ lọ́dọ̀ ọkọ ẹnì kan lè kọ̀rẹ́tì kádàrá ẹ̀sìn yorùbá nẹ́bì lẹ́bìlẹ́. سواء وبين صوتي بينهن بعيد. wọn náà dé méjì. ń bọ̀ díẹ̀díẹ̀. منهن جنات. nígbà tí ẹ ti ń pa ewo ni ń ra bànánà. تفيء ظلالها. màmá àgbàlagbà ẹ tún wá fún ọjà mọ́kùn ẹ dákun ìrànlọ́ lọ́mọ torí ọlọ́. ومنهن نيران لهن وقود. ìyá dáadáa ìyá tí ẹ lè gbọ́ ọmọ fún ni ojú tì wọ́n bì ọmọ tí ìdáwọ̀ rẹ tó lè fẹ́jú mo ti di pé mo ṣe ọdún yẹ̀yà ẹ wá gbà mí lọ́wọ́ ìyá yìí o ọmọ yà tọ̀ sí lẹ́nu yá lójú ọmọ lẹ̀. ومنهن نيران لهن وقود. méjèèjì tọ́lọ̀ ní ẹjọ́ pàdé lọ́dọ̀ ọkọ̀ kan náà àlìjẹ́nà ní ẹjẹ́ fọkọ yín o. ẹ má ti kó rìgírẹ́tì ayé ẹ̀ yìí ní ń bá sọ̀rọ̀ torí wọ́n ti máa yé sí yín tani ìyálé dà àbíjọ́ kan náà lẹ́ wọlé ni sọ ìyálé ni ìyàwó dà kí ìyálé rẹ ọlọ́sẹ̀ ẹ̀yàwó kíkí ọlẹ́ẹ̀kan ṣe ọ̀dọ̀ àbá discipline tí ò sí mánu ẹ tó bá ní kò sí ìyálé ní Islam irọ́ ló pa wọ́n tó jẹ́ ẹ̀nẹ́bí ròyìn Khadija tí ròyìn ẹ̀ inú wa bí Àìṣà tó dá Àìṣà lé olójú ànábì oníkìlẹ̀ ròyìn lára ìyá arúgbó ikẹ́ tó ti rò ẹ̀nẹ́bí ní dákẹ́nu ẹ̀ tọ́lá arúgbó kódà kó sọdọ́ kan lè jù ọ lọ ó bá mi jìyà ọjọ́ kan. bí ó ṣe fẹ́ràn Àìṣà tó ó wojú ẹ níjọ́ náà. n tẹ́ demonstrate ní gbangba ta ọ gbọ́dọ̀ yí padà nínú ilé o. gbẹ́jọ fẹ́ ani àjọjòkó ibi tí ẹ ti lè dọ́gba ẹni bo ni kára sọ ẹni bo tún ni ká sùn ẹni bo tún ni ká bọni lówó
àyè kan bẹ tí kanjú kan lọ táwọn fẹ́ wá kí ọkọ ìyá ló gbọ́dọ̀ ṣáájú ìyàwó ló tẹ̀lé ìyàwó gbọ́dọ̀ ṣáájú ó fẹ́ gba ṣáàrìn lọ́wọ́ ẹni tó bá lẹ́nu. tọkọ bá wá ń bínú ìyá ló gbọ́dọ̀ wọlé tọ̀ lọ tóró ló mójú rẹ̀ àkọ́kọ́ wọ́n ṣe báwọn tí o bá gbọ́ wá jẹ́ àjọ bẹ́ẹ̀ ọkùnrin tí o bá fẹ́ kúre ní máa gbé agbára fún ìyàwó ju ìyálé lọ ó ti dálé ara ẹ̀ tó ọmọ ìyálé bá dàgbà wọn jẹ níyà ìwọ ìyàwó tó ń bẹ lójú aago tí ìyálé rẹ̀ rí mú mímọ́ ọ̀nà ti dí mọ́mọ́ rẹ̀ tó ń pè rẹ̀ lójú olójú ìjírè ọkọ̀ kíni ta ló ṣe yàrá níbẹ̀ o. أرى صاحب النسوان يحسب أنها. kúlẹ̀ ní sọ̀rọ̀ yálé fún yẹn ní kíni ànábì máa bu ẹnìkan ní ẹran ànábì wa pa odidi ẹran bàbá ẹ̀gbọ́n gbọ́dọ̀ dà gbàm ó wá bu ẹnìkan ní tẹ̀ran Àìṣà wa ní ntọ́ fún ìjì wa ànábì ní ṣe sùúrù ó ní Àdíjà ló ní kí n máa bá ń tọ́jú ẹ̀. ìwọ tó ọjọ́ ìyálé má sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn o mi ní ìyálé òtàkàkà àrùn ìmọ̀ àsìkò tó kọ fẹ́ rí ìyàwó ẹ̀ ó ní mo fẹ́ rí yín o àbá àtúndí sọ̀rọ̀ rí ìyàwó kọ̀ ìyálé tó náà gbádùn tiẹ̀ n ti ń da ayé rú mò ń sọ yìí n sì sọ̀rọ̀ ní experience ni ìyálé mi sọ̀rọ̀ ẹ̀dọ́ náà yóò mọ pàṣẹ nílé bí ọlọ́ọ̀ni ìyàwó wa ni mo mọ̀ dára mo mọ̀ sílé yá ibi tí wọ́n ti fún ẹlẹ́yẹ nu bó sì òjò gbádùn kan ní gbà tí òjò bí lànà. ká máa sọ̀rọ̀ àbótó ní gbogbo yín ti dákẹ́ kálukú yín ti dalẹ̀ ara yín rú pẹ̀lú ara yín ọwọ́ agbéyàwó kékeré síwájú ọkọ̀ ọwọ́ ń gbé yípo gbòòrò àwọn mọ̀lẹ́bí ìyálé wa pè ìdí ìjẹ́ ó takò mọ́tò takò jọ wọ́n wàá fún ní tí ò ní gbà tó fi gbọ̀nà ní. yanjú ara ẹ kí wọ́n tó bọ́ yanjú ẹ ayé ìbá ni yanjú ẹ kó tó má yóò dàrú yẹn kalẹ̀ ni. سواء وبون بينهن بعيد. wọ́n tó bẹ́ẹ̀ ju òní ń kà yìí o bọ́ọ̀ bá ti rí lè ṣe fẹ́ yọ ọkàn rẹ o kọ́ nísìnyí torórí rẹ ò pé. títí inú ẹ̀yin ìyá ọmọ ẹjọ́ ẹ sì lè fara wí ẹni tó níyàwó kan mọ́ torí nǹkan ẹyọ kan ni ó máa pín sí méjì báyìí ọlọ́ọ̀jì ó pọ̀ ó sàmì ẹ sàmì سواء وبون بينهن بعيد. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. àríbidé sí. صاحب النسوان ẹ kú àná. يحسب أنها سواء sẹ́rí ìfẹ́. بينهن بعيد. wọ́n lọ wò mí lọ ní láìfù báyìí. الله. wọ́n sì ń sáré bọ̀. ẹ wò fẹ́. àríbidé sí. ká anaka kọ́ni kò lè tẹ̀ka máa tẹ̀sí. àwọn tá a jọ wà ní gúrùpù kan náà ní bá sọ̀rọ̀ lónìí. bẹ́ẹ̀ ni ìyàwó kọ̀ọ̀kan sọ̀rọ̀. ẹkú bẹ́ẹ̀ ṣe mánéjì ayé. àríbidé sí lè dá sí tí ń sọ yìí. èyí tẹ ní kọ̀ọ̀kan ẹ tún wà ní àná báyìí ilé àná náà tún ní àríbidé sí ọ̀rẹ́ mi púpọ̀ nù ó lọ wí. سواء وبون. àríbidé sí mò ń sọ fún méjèèjì kó jẹ́ kẹ́mi ọkọ̀ wọn gùn jàmá bọ́lá ń bá tilẹ̀kùn kú fìtínà àwọn sí wàhálà lè sí bàbá ẹ̀mí ìkọ̀kọ̀ rí tí tó bá ti rí tó kọ̀ báyìí yóò bóde kó nu ara ni bọ́lá bá ti lè ní ẹ̀mí yóò fi ara lẹ̀ ń lọ́nu
bèrè tó wà lè tírígà sókè báyìí ìyẹn kú nù. ìwọ́n tó ọlọ́kọ tó ń ṣe bí wèrè èyí tí ń ṣe fún ẹ tó bá ilé di opó ẹnìkan ìlòkulò ní olù ọ ntọ́kọ rẹ̀ lè ṣe fún ọ ló ṣe fún ọ alóṣèṣe lẹ́ni tó fẹ́ ọ dúró. ẹni ń bá sọ̀rọ̀ yìí ẹ fún ọkùnrin ní rest of mind. wa iyyaka wa iyyahu. ولا تصحب etí tí túnú. أخا الجهل ẹ pè mí padà. وإياك وإياه. olùdó wọn yín o ẹ má bàa láì màkà sí o. àwọn wèrè tí ò fẹ́ dúró lé ọkọ̀ ẹ má fọ̀rọ̀ lọ́wọ́ ẹ yóò bẹ̀rẹ̀ ní bá sọ̀rọ̀ nínú à. ẹ̀yin ìyá tí ẹ wà lọ́yìn ẹ̀ tí ẹ wà lágbóolé ẹ má fẹ́ kàn jù kan lọ o. obìnrin lè máa rámú jura wọn lọ. kódà ìwà wọn ò lè papọ̀ ọmọ yín tẹ́ ẹ bí ni ẹ má dalé rẹ rú tẹ́ bá ti gbé kan lérí ẹ̀mí tọmọ rẹ ó yàn ẹ jì ẹ. àyà kan bẹ tí wọn fẹ́ rí ilé ọkọ àwọn ọmọ wọn ń pàṣẹ lónìí ọlọ́run wá sìn àyà abújọ́ náà kù tọmọ fi dèèyàn ìyàrá wà ní tó bá rí ni ọmọ fún wọn ò mẹ́rìtì ẹ̀ wọ́n fẹ́ lé mi ọlọ́run ní ògbà ọmọ ọlọ́mọ náà tẹ́ ẹ fẹ́ ìwọ̀n ò lè jọ yín tán ẹ mánéèjì wa wọn ìkànnì mọ̀ yẹn kíjù kan lọ bọ́lọ̀ ti dànù kì í kí ìyá rẹ̀ náà. kì í kí ìyá tó bí ká tó wòye ń yá. jẹ́jẹ́ sì ní ẹ jòkó tó ọmọ yín lọ kún ọ wá. jẹ́jẹ́ ní ẹ jòkó tó ọmọ yín wo mọ́ wọn kódò tó hàn tún torí ẹlòmíì wọ́n lọ kọ́ dé àmọ́ ti bì í Muhammadu àgbà tó rí ọwọ́ wọlé. ẹ̀yin ìyá ẹni náà ọmọ mi ò bá gbádùn obìnrin ló darí ẹrú o níbi ká mú bí kan ní pọ̀sì ká máa mú ká yàn kan jẹ èyí tí ó yàn jẹ yóò lọ bí tó ti fún un lágbára tí ó lò wọn ní sọ wọn òjòkó jẹni já fún ọgbà àti ìyá àtọmọdé ẹ má kàn pangolo kọ́ ọmọ sẹ́rù rẹ̀ ibi tí ẹ sún ọdún nù. ẹ̀yin ìyá ọmọ ṣé ń dá abẹ́ dáhùn ẹlẹ́ẹ̀kẹta hubbun kamil ẹjọ́ kan yín gan máa sọ pé ń ráàrin wọn ọlọ́run tí ó dáa fún ìyàwó mi wọ́n jẹ́ ó bàjẹ́ fún kó lọ wí. لا تصحب أخا الجهل. mo bá débi tí ní fún nǹkan lẹ́yìn nínú wọn yóò sọ fún àyókù ẹni ẹlọgba tí kò tó bóde tèmi tó fún mi mo wá nísìnyí èmi náà yà á lé kalẹ̀ tó ní wọ́n kú fẹ̀ kan sọ fúnra wọn ń yà á lé kalẹ̀ ẹ wá o ẹ wá kó. ولا تصحب أخا الجهل. ẹ fẹ́ràn láyé yípo tí bá ń pín oorun ni níjọ́ tó bá wá dọ̀tí ẹ lẹ́ẹ̀mejì léra ọ̀lọ́dọ̀ lágbájá ni kí ló ṣe fún ọmọ sí bá wọn ìwọ nìkan kò kẹ́ ọkùnrin wa sùn ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ ó pàkejì tí ìyá tó jẹ́ yóò jẹ̀wọ́ náà nítorí tó bá tún ti di pé ibẹ̀ tutù tọ́rọ ọkùnrin bá ti rí nù ìtàṣì àǹkàlì. ولا تصحب ọkùnrin ní sọ̀rọ̀rọ̀ tí ó da wèrè gidi. أخا الجهل وإياك وإياه. tó bá ti rí kan tó tún fún un ní pandoyàmù ní kọ̀rọ̀ ó tún kó lọ́rùn ẹnu làárò. ṣé ẹ rí tí ẹ bá ti pàfẹ́tì ìfẹ́ tó wà láàrin yín ẹ̀rú ọ̀bọ̀kọ yín àti dàrin yín rú tó ló mọ̀ pé ẹ sọ fúnra yín. ẹ gbọ́ ìyálé máa rí òun gẹ́gẹ́ bí ọ̀tá kó wọ́n bá yín fẹ́ ọkọ àkọọ́lẹ̀ ni tẹ́ ẹ bá rẹ́ni tó lọ fẹ́ ẹni tó níyàwó lé ibi tí kádàrá tó sí ni kálukú ló fẹ́ mú nọ́mbà 1 ẹ tó bá mú nọ́mbà 2 ó gbà fákọọ́lẹ̀ ni. wọn ò dá mọ́ kódà bọ́kọ̀ rẹ̀ ò bá tiẹ̀ wá ṣe tó dáa àṣẹ́kọ̀ọ́ nọ́mbà 1 kò tó ọ ìwọ lọ́kọ̀ mú lọ́ọ̀dẹ̀ ìwọ ni ó kọ́ kí ìwọ náà pè ní ìyá alé èwo là jẹ́ tó tó fi kù tó ọmọ kílọ̀sì nǹkan bí ẹyẹ tí ó fò ìyàwó àní máa jẹ alájẹgún olórí ibú. ولا تصحب أخا الجهل. ìwọ
ìyàwó náà ọ̀lẹ́ fẹ́ gun ọkọ rẹ kò tóbi tí ì gun yàn máa tẹ̀sílò kò gbọ́ wọ́n ti ń gbọ́ tí ń sọ bí atọ́ tuntun ṣe máa gún yàn àti mọ́tò tuntun ìyàwó tí èèyàn fẹ́ a máa gùn yàn wọ́n máa ṣe bí ẹni mọ̀nímọ̀ ní bígbà tí wọ́n gbé ọ wá lọ rántí o aṣọ tá àwọn lòdì kó lọ rántí èyí tá a fi ń nulẹ̀ ó ti lòdì rí alògbó là á fi ń nulẹ̀. kullu jadidin وكل جديد ما يحول إلى البلاد. dákun ìwọ ìyáálé ìwọ ìyàwó ìwọ agẹ́rẹ́ tó ń ṣe gẹ́dìgẹ́dì lẹ́yìn rẹ̀ gbogbo tó bá tuntun yóò padà gbóni lórí àtàn ọ̀rí kòkò tó fọ́ àti sàlùn tó fọ́ wọ́n ti fi ṣe mẹ́rí ó fọ́ náà fi dànù. وكل امرئ يوم يصير إلى كان. bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ lò lẹ́nìí adébídé sí. فكم من جاهل أردا. ọlọ́run ló mọ iye aláìmọ̀kan àrídá. حليما حين آخاء. àìmọye ẹni tí aláìmọ̀kan tó ba tẹni tó gbọ́n jẹ́ híìnà àhàó nígbà tó mú un ní ọ̀rẹ́ ó wá forí ibú tiẹ̀ kó bá tiẹ̀ ẹ kọjú síbẹ̀ yín obìnrin kí ló bá yín tẹ̀ ń sọ̀rọ̀ ọkọ yín bí olóbìnrin bẹ́ẹ̀ tí ń rọ́ àmàlà lẹ́ sọ̀rọ̀ ẹni tó dùn mí pọ́n mo sì èrè fún lónìí mo sì ṣe wòlímọ̀ fún wèrè mo sì débẹ̀ mo ti wọ ní kà mẹ́ta nígìní ó tún kìíní ó tún kejì pàtó ojú kẹta báyọ̀ pè rún ni ó wá ń lọ tán pọ̀ tí ẹ bàjẹ́ wọ́n wá rọ ayé ọkọ rẹ̀ bámọ́là tí ń nà wá ní ọ̀ká rẹ̀ ajá mi mo gbà fún ọ ẹ̀jọ̀ síríọ̀sì orí yín jọ burú tó ń sọ tọkọ tí ẹ ṣe fún wọn bí bá ṣe kó rí ìjì òpè bàbá àsọ̀bìn tẹnu rẹ bá lùsì jù yóò ṣe òfò. Pákéjì ọkọ rẹ wọ aṣọ tí mo wọ̀ ẹ́ jẹta náà rà fún musa rírán ni kí lè bá fìtì ẹgbẹ́ mi àwọn aṣọ pé èmi mo ra nǹkan mi síkọ́ lè pọ́kọ́ ẹ lólùsì kan lọ́fẹ́ bàbá rẹ̀. kọ́ọ̀tì mo fẹ́ kọ́ọ̀tì mo fẹ́ kí wọ́n gbà pé àwọn náà ń lera àwọn nílé wọ́n sì lè má rojú ọkọ rẹ̀ ká. Tẹ́lẹ̀ kí wọ́n lọ́kọ̀ ọ̀rọ̀ àmàlà ní àwọn akẹ́ láti jẹ nípa ló yàmù là ń jẹ adìẹ kọjọ́ kẹsìlá fi ń jẹ ọ̀rọ̀ mi tójú mi ń dẹ́ ni bí o tiẹ̀ dán ní ń dẹ́ ọ̀bù yìí kúnra rẹ̀ nu yàtọ̀ sí wàhálà jẹfẹ́ nínú lẹ̀ bọ́kọ̀ rẹ̀ ti ń gbìyànjú tó ọ̀njẹ búrẹ́dì ọ̀njẹ tíì sí ìyá rẹ̀ rí jẹ nítorí tó débò tó rẹ̀ yín méjì lọ́wọ́ ó ní ẹ̀fọ́ kẹfì nǹkan yìí èyí mọ́ índómì. Wọn ò dá mọ́ bá. Mo tí wọ́n ń sọ yìí mo fẹ́ kẹ́ rí lé gbé ẹ̀yin tẹ́ ẹ dàgbà ǹjẹ́ àtẹ̀yìn jẹ lọ́mọ sí ń jẹ aṣọ tẹ́ fi ń ṣèwọ́lẹ̀ yìí lásọ ọdún tí síbẹ̀ wọ́n láàyè àwọn ọ̀dà ẹ̀kọ́jú síbi kò tẹ́jọ́ nú nọ́mbà rẹ jáde nù á sì tú ìtẹ̀ fún ọ lónìí. فكم من جاهل أردا حليما حين آخاء. ẹ torí ẹ pé torí ibi ìjòkó tó a ti bá láìmọ̀kan rìn ilé rẹ ó sì dàrú mọ́ lọ ẹ kọjú síbí ẹ gbọ́dọ̀ wọ́n bí nǹkan bí gabìrì tó gbé góòlù sọ́rùn bí ọwọ́ ọ̀bọ dúró sáìsì ọkọ rẹ lọ́dọ̀ wọn ní costume mọ́ dààmú wọ́n béèrè ìtẹ́ta sínẹ́rì ọkọ rẹ ò ní bọ́ọ̀ yàn lẹ́kúlé pé ọ̀ọ́kẹ́ pàdé àwọn aláwìn tí ó bà tiẹ̀ jẹ́ yóò ti mú nǹkan lórí méje kó tó kọjú ọ kó tó rí ọgbà lọ́rọ̀ ayé rẹ ó ti bàjẹ́ yóò tún wá lọ jìbìtì ara yóò ní ọkùnrin lákàtí nọ́mbà fíàm owó òní wa tó bá rọ tó ọ̀nà lè gbẹ àwọn ẹni ń pè ọ́. يقاس المرء بمرء إذا ما هو ما
شاءوا ẹ sì dá mi lóhùn mọ́ ìyá Tamim ìmọ̀ tó fi Tamim ọmọ mi. يقاس للمرء fi ṣe àdàbẹ̀ rí gẹ̀rẹ́. إذا ما هو ما شاء. Tamim ń kọ́ ẹ ló di olálùbáríkà kò láàbù máa ti wojú mo ti wù ní ọmọ Tamim. يقاس للمرء بالمرء. wọ́n máa fọ ọmọ èèyàn wé ọmọ èèyàn. إذا ما هو ما شاء. mo tọkọ yín ò bá ní ẹ má béèrè ẹ má lọ sọ àwọn yẹyẹ yẹyẹ ọgọdọ wọn ẹ jẹ́ onísinmi tẹ́lẹ̀ bó ti gẹ́ fìlà yìí onísinmi nípa tẹ́yìn ó bóde yàrá láì mú fìlà njẹ́ tí yàrá bá di já nàmà àṣùbà ni ó ti sá lọ ẹ wọlé ni mo ti dá kókó lẹ́sẹ̀ títì báwo lẹ́gbọ̀n tí bá tó rí mi tí ẹ bá ọlọ́kùnrin tó pálí lóúnjẹ yípo yàrá rẹ̀ odò ni kódà kó tó wọlé yóò jẹ búrẹ́dì àtàkà àyà mutí lọ́dọ̀ méjì káókó sáàlù bọ́sà dábì sọ̀rọ̀ ẹ̀jì. يقاس المرء بالمرء. yóò wọlé báyìí yóò fi kọ́kọ́rọ́ wọlé ní ń lọ sọ náà. إذا ما هو ما شاء. ẹ̀yin ọkùnrin ní náà sáàfẹ́ kí ni owó dàrú ẹni kí ni àkọ́kọ́ àlàádáàlà ni àlàádùlù ọgbọ́dọ̀ lè balance ọgbọ́dọ̀ lè sí dọ́gbandọ́gba ọkùnrin ò dá mọ́ obìnrin kan wọ́n ní tẹ̀ ń dín dòdò ní yàrá kejì wọ́n bú ìyàwó rẹ ni òun lóra ni o ẹ gbọ́dọ̀ dín nǹkan tẹ́nìkan bá ní àti rẹ lè fún ní nǹkan tó mọ̀lẹ́bí ju mọ̀lẹ́bí lọ mọ̀lẹ́bí ìyàwó mi wọ́n lè rẹyin kírìtì mẹ́fà fún ó láwọn àti tó lówó bọ̀dá tó lówó ohun tó bá ti ju tìkejì lọ kó mọ̀ pé wọlé wa kó jẹ nílé wọn. ìyàwó kejì ò ní gbà pé wọ́n fún nílé wọn ni yóò ní wọ́n lọ rà á tó ti wà pírọ́lẹ̀mù nù. ẹ kọjú sí mi ẹ̀yin ọkùnrin ọwọ́ yàrá kejì ẹ̀ wọ́n rẹ́rìn ẹ̀ ń dín ẹyin jẹ ìkejì wa ń lé mú bí òkúkọ ó wá wá sọ ìdè nínú ilé yìí náà nǹkan mẹ́wàá ó ṣẹlẹ̀. Sanusi Sheikh ẹ ṣe dọ́gbandọ́gba tẹ́ ẹ bá ní kó fi ìwà tírìtì obìnrin èyí ó bàyé jẹ́ torí wọn ò jọra wọn tẹ́ bá tilẹ̀kùn mọ́rí ikọ́ máa ṣàdúrà tí lè mọ́ ni ìmí sì lè máa bọ ọjà tí ó yọ pílò lórí rẹ̀ kí wọ́n sọ fún tani ọ̀sùn Adámọ̀ lè sí ìwọ lọ lọ bá jẹ́jẹ́ lójoko ó sì ló ń sí èrè ìwọ lọ fẹ́fẹ́ a ní ìgbádùn o àmọ́jọ́ ọ̀fẹ́ ń gùn ọ̀rọ̀ àìgbádùn ma. ورع الأمانة ẹ sọ àmánà tẹ́ fi fẹ́. والخيانة فاجتنب. ẹ jìnnà sí jàmbá ẹ̀yin ọkùnrin jàmbá tí fọ́ọ̀mù yàrá kan dáa ju yàrá kan lọ fọ́ọ̀mù kan bẹ tí lè fún mi ànígbọ́ dúdú ìkan bẹ́ẹ̀ máa pa ìwo bí ẹ má ànímẹ́ni tí sunkún ní ẹ má àtẹ̀yà àti bẹ́ẹ̀ dì yàrá kan ló bá. والأمانة والخيانة فاجتنب وعدل ولا تظلم يطيب لك مكسب. Zainabiya ló sọ Qasidatu Zainabiya ló sọ ní tí ń kéwù wọ́rà. ورع الأمانة. ẹ dẹ́kun ẹ̀yin ọkùnrin lórí èmi náà ẹ jẹ́ kọjú sí mi ẹ jẹ́ aṣọ àmánà. bílẹ̀ yẹn bá dé bọ́dọ̀ rẹ̀ bá dé tó ọba lè rà ń kó fọlúkálùkù níye tí ìrànṣọ tó bá fẹ́ 10 20 ìmí ìbá àmọ́ ra tiẹ̀ kó fowó rẹ̀ dájọ́ ntọ́ni lágbára lọ sí o. ó yá gbé wọlé lọ fún ní tí bàbá rẹ̀ sanwó lé lórí. والخيانة فاجتنب. ọmọ ẹnìkan ké wọn ń fún lómi sómi omi lómi oníwòye àná. wọ́n fún lómi lọ fún ní omi tọ̀dọ̀ lọ́hùn lọ sẹ́jú rẹ̀ lọ yanjú ọmọ rẹ̀. والخيانة فاجتنب. ọmọ sí ti ẹ̀kúrú yóò máa gba alábàání ndé mo fẹ́ nánú owó kàwú mi. ó ní ẹ̀jìnà sí jàmbá ẹ̀yin ọkùnrin ẹ̀ ń jàmbá pọ̀ nínú yín ẹni jàmbá bí kíni wọ́n sì náwó lé ẹnìkan ọ̀wọ́n lọ fún owó
ìkẹ́sì ti sọ fún ọlájẹ pé sóyún igi mi ọ̀sísó jẹ́ ó bàjẹ́. èèyàn ọkùnrin ń jà báyìí ọ̀ra fóònù fún kan ìkẹ́sì ló jẹun fi rọba lè mú tí nọ́mbà rẹ ti parẹ́ olódà abc mọ̀ mẹ́ ayé gbogbo ẹ ti bàjẹ́ ẹlòmíì ò lè lò ó sọ ọkùnrin náà ń gbọ́ Sanusi ẹ̀ ń gbọ́ ṣéwù ṣe ń gbọ́. wal khiyanata fajitani. ẹ má bẹ́ẹ̀dì o ọkùnrin tó bá bẹ́ẹ̀dì jẹ́ kí àwọn bẹ́ẹ̀ sì máa rìn ní. ẹ̀yin ọkùnrin ṣe ń gbà bẹ́ẹ̀ dáhùn. wa'dil. ṣé dọ́gba obìnrin ò lè jọra ọmọ tó tún sọ o èmi ti di 4 stars general báyìí o gbogbo ra wọn ni mo gbà. wàlá tàlẹ́. mo lẹ́ni tí ò tún ọlọ́jọ́ orí èmi ni báyìí bá yẹ ní omi là á fẹ́ ọ wà ní rest of mind ètò bá kéré yóò bọ́ sí ẹni bí ọmọdé kò lè ní kí lè ń ṣe yín kí lè tẹ̀ ń sùn kí ló dé mọ́ gbàgbádá ti jàgbàlagbà ẹ̀ lọ́wọ́ sọ kékeré ní òde máa dùn mọ́ ẹ̀. wádì wàlá. wọ́n rẹ̀ ń bá bí aríbi dé sí i. wọ́n ló wà kónú jíìsì bíi mufti. wọ́n yà àmánátà wal khiyanata fajitani. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀. wa'dil wala. lọ́dọ̀ dọ́gbandọ́gba ni ká fẹ́ jẹun alẹ́ ẹ kọ́ méjì síwájú yín ìwọ kan máa nù mí lóúnjẹ wọ́n máa fẹ́ mi látẹ́gùn ẹ̀yin ẹsẹ̀ fún ọ̀nà ìkà wá jòkó tì ọ́ ìkà wá yọjú pé kò mọ̀ ní pè mí fa olórí ibú lọkùnrin pé kó sojú rẹ ìwọ máa nù mí ìwọ máa fún mi lómi mu sẹ́mi sí mi lẹ́nu ṣẹ́gbọ́ bàbá ní ìsẹ̀mí ayé ni very very very. wa'dil wala. tó bá yá ẹni kò lóò lágbára. tawili mu'adibun laka makisabu. ó ní wọn ọkùnrin tó wọ́n bí ẹni náà bàbá wí kó ní wọ́n ṣàbòsí tó ọ̀bẹ ti ṣàbòsí ìjẹ́ àti mú rẹ̀ ó dáa yẹtí laka makisabu. ìtọ́ ọ̀fẹ́ kójọ láyé kò ní korò ẹ̀yin ọkùnrin ṣe tí ò dá sí wọ́n gbọ́ ẹ̀mẹ́ gbọ́ wá sí kí tó ṣàdúrà tó dìgbì ń pẹ́ tó báyìí gbogbo ọ̀n tó wá program wọn tí ì rí mi kí pé ọkùnrin náà wà ní èmi náà rọ́pọ̀lọpọ̀ kí gbàtẹ́ yẹn wà nù oyún tí wọ́n sọ pé ìwọ lọ́wọ́ á ṣe kó ma tọ́lọ̀ wọn á dá mi sí tó dá àbá sí tó dá yà sí tó dá ogun àti àbí kí n wá láti inú oyún tí kẹrin ti kú tọ́lọ̀ ń dá wá sí tó wá ní oṣooju wa. واخفض جناحك ọkọ ìyàwó. للأقارب كلها. nígbà tí a ti pé méjì ẹ má pọ̀ fúlọ́ ilé o ẹ má tìrìtì wọn bí ẹrú ẹ̀gbọ́n tí ń sọ fún yín ẹ rọ̀ fún wọn ẹ mú wọn tó bá dá àyè kẹsí bí bàbá wọn ẹ jẹ́ kí wọ́n react sí yín tó bá ṣe obìnrin tí ó fi hàn pọ̀ ọ̀sẹ̀ ọ̀ọ́kẹ́ tù náà ni ẹni wo là ń ṣe tu omi rọ́kẹ̀jì rẹ̀ sí kò mọ̀ rẹ́ni láti jẹ̀dá kí n wá sí fún wọn wá jọ wá ẹ̀dá àgbàyà ní ọ̀sùn ọ̀pọ̀nù ìwà àtìkán wá ń jà nulẹ̀ ìwà àtìkán wá ń jà ó wá bọ́ sọ ìdẹ̀ ara fi bá dábàá tàbí ẹ̀ bọ́ra ó fẹ́ bú kànú ìgbà tí ó parí ẹ̀ sí ìbọ̀dá yín láyà nílé òfò sí ọmọ mo ṣe ń wí kí ẹ gbọ́ ọ̀rọ̀ sókọ yín lẹ́nu ń bú kànú. Sanusi mọrin bú kọ o kí n mo sọ mọ kí ni í ṣe ọkùnrin tó ti lè mọrin bú kọ yóò gbé ayé bú. ìyá ló kọ wọlé ni olóbi mọ àmọ́ èjì ni. واخفض جناحك
ọkùnrin ó lo panashap. أقارب كلهم بتذلل واسمح لهم إن أذنبوا. sẹ́gbọ́n tó bàmí kẹ́ ní kílẹ̀ lẹ́ẹ̀kejì. bìtẹ́sẹ̀ lùlì. بتذلل. lọ́la tí wọ́n dalérú kéèyàn bí ọmọ tó kọ̀ kọ́ máa gbọ́mọ ẹnìkan tó nu wọn. kọ́ máa gbọ́mọ ìyàwó kẹjọ èyí tó ní jìnnì lọ ń gbẹjọ. wọ́n rẹ̀ jùmọ̀ ni. kí wọ́n wọ yàrá rẹ̀ ọmọ kan wá ọwọ́ adé ọkọ bisikíìtì dé ó ní wọ́n kó ọmọ kejì orogún wa ń wù ọ́ yóò ní bàbá yóò ní jèrè ẹ̀wọ̀n. ọ̀hún fi kan kẹ́kan ìkan wo rí bẹ́ẹ̀dì rẹ̀ ọ̀dà sọ̀bọ̀ ìkejì lọ lẹ́sẹ̀ rẹ̀ ẹsẹ̀ bí ẹsẹ̀ yá rẹ̀ káyọ̀ ẹsẹ̀ bí ẹsẹ̀ ajá yá rẹ̀ lójó. ẹ kọjú sí mi ẹ máa kó ọmọ wọn ká papọ̀ àwọn ọkùnrin ń gbọ́ o àbẹ́ ẹ̀ dáhùn ibi tí ẹ tún lè yín dé kó máa yé yín bí ìyá rẹ bá ṣe ọsọmọ sí ọ ẹ dá mi lóhùn ṣé mo lè sọ̀rọ̀ yìí igi òrombó ó lẹ́gùn àbí ò lẹ́gùn ǹjẹ́ àlẹ́ bínú gé torí tó wà lórí rẹ̀ àbí bí ìyàwó rẹ bá ń kún ọ ọmọ rẹ wúlò igi òrombó lẹ́gùn àmọ́ àlege tó dáa fẹ́ mú ọsàn tó wà lórí ẹ̀ síbẹ̀ ẹ̀kọ́ bíyàwó rẹ̀ bá ń já ọjẹ́ tó bẹ́ẹ̀ náà kọ́ jèrè ọmọ tó bí ọwọ́ torí ọmọ wa 8 yá ṣé ìyá tiẹ̀ dáa bàbá rẹ̀ ò ṣe kọ́ ṣùgbọ́n gbójú báyà rẹ̀ níbi kó máa jáde odò wà ronú ìgbà tí ò tí ì bí ọ ronú wèrè tó ṣe nítorí ojú bàbá rẹ̀ rí wọn ò dá mọ́ o ntí bàbá rẹ mánéjì ìyá rẹ wọn náà mánéjì ètò ọ̀fẹ́ ni ìyá rẹ tí ó máa ké ní sáàrì wọn sì jí ilé kẹfà sọ mi ti yọ wọn ní yàrá lágbájá tó dé òǹgbò ní má mi dé ẹ má bínú ẹ̀yin ará àdúgbò kí orin nǹkan sí ká máa lọlé. واسمح لهم إن أذنبوا. sọ̀rọ̀ sí àwọn lè sẹ̀ mójú kú fún ọ. Ànábì Ibrahim ó bọ́lọ̀ ń dá májẹ̀mú ó lóúnjẹ tó ń bá gbé kalẹ̀ kèfèrí ò ní jẹ mbẹ́ májẹ̀mú rẹ̀ nù. ló bá dijọ́ kan ẹjọ́ ló bá lálejò ní abá dáná kalẹ̀ kí Ànábì Ibrahim ó jẹun. ló bá ní àsìkò tá a sìn náà tó bàbá ẹja lọ kírun. bàbá ní kí ni ń jẹ́sìn náà ó mọ́lọ́ olódà èmi ò lè bá yín jẹun torí oúnjẹ yọ Ọlọ́run ló fún mi n sì ní fún ẹni tí ì bá ṣe ru Ọlọ́run ṣe pé kò jẹ̀bi àtúnṣe jẹ̀bi ọkùnrin bá ń lọ Ọlọ́run wà nábì Ibrahim ìyẹn fẹ́ bọ́ jẹun lónìí nìkan níjọ́ kan ọ ní kò sìn mí lọlé èmi ọba tí ń ṣẹ̀ gan láti sàbọ̀rí ní sádà láti 17 years ní ti ń sẹ̀mí bọ̀ ó sì ń fún lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án èmi ọlọ́ǹgẹ kò sẹ̀mí rí 50 ọdún ló fi sẹ̀mí ó sì ń fún lóúnjẹ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ lónìí nìkan ọwọ́ alẹ́ máa wà lọ tó o bá ti di mo yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ẹ̀yin ni ń bá wí obìnrin wa sì ọlọ́yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ọdún tó ti fi sìn ọ́ ń kọ́ tọ́ọ̀dé látòde pẹ̀lú ogun ìwọ ní lọ rí bíi típà ẹ̀ lọ wọ̀lú mọ́lẹ̀ pẹ̀lú ogun òsì ó yá náà ni kí ló yá kì í rọ obìnrin lọ́rùn nígbà míì fa gbogbo tí wọ́n ti tọ́jú gidi bíi janglova ẹni tí ó sún ní oúnjẹ òun náà ń dé gidi bàbá tó o pé tó bá di pé tí wèrè bá gun ọkùnrin tán tí jásùbù tí ìgun obìnrin bá dé ẹlòmíì ju ojú kìnìún lọ yóò tunu tán lórí ìyàwó ẹ yóò ṣe báṣabáṣá yóò máa bẹ̀ tó bá yẹ pé ìwọ mo ṣe báyìí nígbà tí wọ́n fọṣọ nínú kókìtì yóò hàn lè mọ̀ ní wákàtí kẹsàn-án ìgbà obìnrin máa pé ṣe ìsílẹ̀ yà yóò tún wá lọ wẹ̀ yóò tún wá dé yóò wá dé hàn
ẹ̀ka yìí tó mi síbẹ̀ wọ́n mánéèjì wa ẹjọ́ kò rẹ́rìn o ọkùnrin mi rí kìtì kàǹkò tó bá di omi mọ́lẹ̀ àti ìsúnmọ́ yóò sì fẹ́ẹ́ dákú síbẹ̀ ó ti gba ká mú pé bọ́lọ̀ ti dá tó nù ìmí kì í fọnu yóò sì fẹ́ kíìsì omi lẹ́nu mọ̀ ṣe bí sanẹ́sà ọkọ̀ ó tó àti wọn àtètè ní ó kíkọ̀ lẹ́ẹ̀kan náà ẹlẹ́nu hẹ̀lá واختر قرينك واصطفي تفاخرا إن القرين إلى المقارن ينسب Tamimu nù dókítà mùrídì mi ni lọ́fà tóbi kàwé tán lọ́fà mùrídì mi ni ìjọwọ́sí mi tóbi kàwé tán lọ́fà Tamimu mo múra àti sàdúrà nù mo ti kó lé pẹ́ díẹ̀ náà. واختر قرينك Bàbá Sanusi ẹ̀yin náà sọ ló kọ àfáàgbà sẹ́bẹ̀ ẹ̀kọ́ ìmí ìtúndé ìbejì ní ẹni ọkùnrin ọ̀ndàn kan o mójú ẹsẹ̀ jẹ́ẹ́jẹ́ èyí jẹ́ẹ́jẹ́ àlùwà kókó واختر قرينك ẹ̀wọ̀n mi ẹ̀ máa bí o ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni o ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀yin tẹ́ ẹ yí ayé gbírídí lẹ́kùn yín ọkọ yín ò fẹ́ mi wọn lọ mọ̀fò tó bá ọtọ bí kan tó lọ́ọ̀ bí mọ́ tí wọn náà bá gọ̀ máa wọ̀ ọ́ràn má lọ sí lẹ́kùn bòmí mo lọ jẹ́ bá tiẹ̀ jẹ́ ẹjọ́ lọ́dọ́ gbọ́ sáré ara rẹ wèrè tó yí tó ti gálàngàlà pa ìwọ náà wá pé Nàìjíríà ò dáa méjì péré wá sí èrè ni ọ́ lọ dáná bí kankan máa bí wọn lọ rẹ́gẹ́dẹ́ olóma wèrè ara tó ló wọ̀ bí mọ́ èèyàn ọmọgẹ́tẹ̀ lẹ́ẹ̀bí mọ́ tẹ̀ ń sí alákàmọ́ àwọn àbí ìpamọ́ mú. kí ó ti lọ gún ẹ lábẹ́rẹ́ ọkùnrin tó bá yín mú ẹ̀ máa ṣe ra rẹ tó bá ti di pópó oṣù mẹ́sàn-án mẹ́wàá tí ó lóun ò lóyún mọ́ ó ti dọ́gbọ́n sí nu ìwọ náà mú yẹn lẹ́yìn ọlọ́dọ́gbọ́n sí kì í sọ máa lè ó ti lẹ́lẹ́rìí ó sì gba sàdáàkì àbá sì tẹ̀lé ọ wọ́n sì ké ojúbà ó tán èyí gbọ́dọ̀ kí tuntun lásìkò ní rẹ́gẹ́dẹ́ wàlímà ní rẹ́gẹ́dẹ́ òun akdun nìka ó ti níyàn tí ó sì máa yí nǹkan dín lẹ́kùn lẹ́yìn mẹ́rin lọ bí tọ́lọ́ bí mọ́ bí ìyá rẹ bá dáadó yóò kàn wọ́ ọmọ nọ́mbà tó wà lọ́dọ̀ ìyá rẹ ṣé yóò kàn ọ́ tó fọkùnrin kọ̀ǹdíṣàn ọdún mẹ́rin lọ́wọ́ máa gbà lọ́ ara wọn tí o bá lo gòkè mọ́ ń kọ́ ọbẹ̀ dẹrù ẹlẹ́rù wọ́n ń wò mí ní sojú kọ̀rọ̀ fáàkì mo gbá fún yín kí ló tẹ̀lé bí mọ́ ń tẹ́ bá bí ní òwò yàrá yín kí ló tẹ̀lé bí mọ́ kí ni ń ṣe yín ó ní Nàìjíríà yìí ni sáró tiẹ̀ nìkan ni níjọ́ tó bá padà dé ńkọ́tọ̀ bí mọ́ sọ̀rọ̀ ní sunkún rẹ̀. wọn ò dáhùn ọwọ́ ń close door ọtí ilẹ̀kùn mọ́rí bí ìsáwù ṣe é kí wọ́n ń ṣe oní rábà náà ìjọba dé tó rábà náà àásọ yòókù dá mi lónìí. واختر قرينك واصطفيه تفاخرا. sọ̀ngbà wọ́n tó kó mi múlẹ̀ ẹlẹ́yọ̀ kan. إن القرين إلى المقام ينسب. òpùrọ́ ni ọ́ òpùrọ́ ni ọ́ ó wà níbi tí ń wò mí mọ́ ẹ̀ má jẹ́ olójú ẹ pé wọ́n ń bá wí ẹlẹ́rìí rẹ kì í sí nítòsí òpùrọ́ má lejú ìwọ àtẹ̀gbọ́n rẹ kó mọ yí ọ ìwọ tó ń sọ̀rọ̀ bó lọ wí. إن القرين إلى المقارن ينسب. ó ti yé baba wàláì ọdún kò ní jọdún nìlọ baba wàláì ọdọọdún ni wàláì ọjà kó mọ ìyá lọ báwọn ọmọ ìyá ara wọn bẹ kátó sáwẹ ẹ tẹ̀lé mi lọ ṣáàlà àgbàtẹ́sẹ̀ rẹ ní 40. واختر قرينك òpùrọ́ ẹ̀gbọ́n òpùrọ́. واصطفيه تفاخرا. àṣàdúrà nù. إن mo ti kú olójú agbo ẹ̀ẹ̀kan mọ́. القرين mo ti wà
wà níbì kan. إلى المقارن ينسب òpùrọ́. nísìn àtọ̀rọ̀ fún ọmọ kí ló kọ́ máa kọ́kọ́. Halima ìkejì ńkọ́. ọlọ́mọ kẹ́yìn ẹni tí ò bá bí obìnrin yóò sìn yẹn tí èkú ni. bẹ́ẹ̀ni yóò sọ àwọn dọ̀bálẹ̀. wọn ò ní sìn ẹ bí ọmọ rẹ òbí tọ̀ bá bí ẹ bí òbí àbí omi wọn ọmọ rẹ ọkùnrin náà tó ń bọ̀ lọ́yẹ̀jú ẹ lálẹ́ kò sí wàhálà rẹ. wọ́n ìtìlẹ̀kùn. mọ́ kílọ̀sì sọ ti pé méje ni fìkálẹ̀. ọbalẹ̀. ogun wọn lálùbáríkà. amina. tẹ́yẹ̀ bá bóbi tó bá rojú kò gbọ́n ni àmọ́ yóò bí tó pọ̀ ọkùnrin ránṣẹ́ ọlọ́sì ọlọ́mọ alálùbáríkà. amina. lára tó lè mú kọ́ mú yẹn ní tẹ́lẹ̀ kò lè tìyà rẹ̀ wọ́n sẹ̀sà fọlọ́ olùkọ́sà fún ọ ní alálùbáríkà. fẹ̀lẹ́sù ń tó wà bẹ́ẹ̀ nìyẹn ọlọ́njẹ́ ká ọmọ yẹn lálùbáríkà. Halima àti Hawa bàbá wọn yẹ sáájú.